A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa láǹfààní láti wà pẹ̀lú yín ní orí afẹ́fẹ́ fún àwọn ọ̀sẹ̀ díẹ̀ tó ń bọ̀ yìí. Mo fẹ́ ká gbé ìgbéyẹ̀wò ẹ̀kọ́ látinú Bíbélì nípa tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó. Àgbéyẹ̀wò fún àwa tí a ti ṣègbéyàwó yóò jẹ́ ìbùkún lọ́pọ̀lọpọ̀ tẹ́yin àti ọkọ yín àbẹ́yìn àti ìyàwó yín tẹ́ bá láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a mú wá fún yín láṣálẹ́ yìí. Fún àwọn ọ̀dọ́ wa náà yóò jẹ́ ìbùkún fún yín láti lè mọ ìgbésẹ̀ tó tọ́ fún yín láti gbé nígbà tẹ́ bá ń ronú ìgbéyàwó. Fún bí ọ̀sẹ̀ 3 àbí 4 a sọ̀rọ̀ lórí ètò ìgbéyàwó. Láṣálẹ́ yìí ẹ já Bíbélì wa sí ìwé Genesis orí 2. A kà ní àti ẹsẹ̀ 18 sí 15. Genesis chapter 2 verse 18 through 25. A tún wá ka Genesis orí 3 ẹsẹ̀ 1 sí 6. A lè mọ́ kẹ orí 3 ẹsẹ̀ 1 sí 6 yẹn lákòókò yìí, ṣùgbọ́n nígbà tá a bá ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run a mú wọlé láti tún ṣàlàyé ẹ̀ fún wa. Ṣùgbọ́n àkórí Bíbélì tá a mú òní Genesis orí 2 ẹsẹ̀ 18 sí 15. A sì tún mú Genesis orí 3 ẹsẹ̀ 1 sí 6. Nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 18, Bíbélì sọ wípé Olúwa Ọlọ́run sì wípé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé, èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko gbogbo ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo. Ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí ó yóò sọ wọ́n. Orúkọ kórúkọ tí Ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá alààyè òun ni orúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Olúwa Ọlọ́run sì mú orun èjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dí ipò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé èyí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tijú. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ pé ẹ tún jẹ́ ká lè wà níbí ní àṣálẹ́ yìí láti gbọ́ ọ̀rọ̀ yín. A gbàdúrà pé gbogbo tá à ń ṣe lálẹ́ yìí ẹ fi ìbùkún yín sórí rẹ̀. Ẹ gbẹ́nu mi sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí jẹ́ ìbùkún fún ẹnì kọ̀ọ̀kan tí ó gbọ́ lálẹ́ yìí. Ògo àtọlá ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní bẹ̀rẹ̀, mo ní àtúkà Genesis orí 3 ẹsẹ̀ 1 sí 6 náà ní bá a bá ṣe ń wo ọ̀rọ̀ Ọlọ́run yìí lọ láṣálẹ́ yìí. Ṣùgbọ́n tí mo fẹ́ mú jáde, tí mo pe àkórí ìwàásù yìí tí ó sì lọ fún bí ọ̀sẹ̀ 2 táàtù wá mú mi wá lórí ìgbéyàwó náà àti ìdílé ní bí ọ̀sẹ̀ 2 tí ó tún tẹ̀lé. Ó ní pé mo pe ẹ̀kọ́ eléyìí ní ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìgbéyàwó àkọ́kọ́. Ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìgbéyàwó àkọ́kọ́. Lessons from the first marriage. Lessons from the first marriage. Àwọn ẹ̀kọ́ pọ̀ tá a rí kọ́ nínú ìgbéyàwó àkọ́kọ́. Mo sì fẹ́ sọ fún wa, tá a bá fẹ́ ní ìgbéyàwó tó yẹ ká ní, tá a fẹ́ ní ìdílé tó yẹ ká ní, tá a fẹ́ jẹun tó yẹ ká ní, a gbúdọ̀ lè wò pé ibo gan ni ọ̀rọ̀ ìdílé ti bẹ̀rẹ̀. Ibo ló ti bẹ̀rẹ̀? Ẹ̀kọ́ wo la lè rí kọ́ ńbẹ̀? Kí ni Ọlọ́run fẹ́ ká kọ́? Ibo gan ni, báwo ni ètò ìdílé ṣẹ́rí téèyàn ò bá mọ bí nǹkan ṣe yẹ kó rí àbí bó ṣe yẹ kó jẹ́, èyàn ó kọ́kọ́ wò pé báwo ni ẹni tó dáa, báwo ló ṣe fẹ́ ká lò ó.
tá a bá wo àwọn fóònù wa tá a máa ń mú dání lọ́pọ̀lọpọ̀ gbà àti ẹ̀ní fẹ́ ka ìwé tó ní ṣe pẹ̀lú fóònù. A kàn fẹ́ tá a bá ti ra fóònù báyìí a fi bátìrì sí àbí a mọ̀ fi bátìrì sí á tán. Ìgbà tí nǹkan ò bá yé wa la ṣẹ̀ mọ́ lọ ń wo ìwé tí wọ́n kọ́ ń pa bá a ṣe yẹ ká lo fóònù náà tàbí àwọn nǹkan míì bó bá jẹ́ tẹlifíṣàn náà ni bẹ́ẹ̀ náà la ṣe máa ń ṣe. Mo fẹ́ sọ fún wa pé tá a bá fẹ́ gbé ìgbéyàwó wa bó ṣe yẹ ká gbé a lè ṣe bíi fóònù ká mọ tan fóònù tí ó bá ṣe dípò fún wa wàhálà ká ṣẹ̀ wá lọ mọ gbéwèé tí wọ́n kọ́ ń pa rẹ̀. A gbúdọ̀ gbé ìgbéyàwó wa ká wò pé ẹni tó dágbéyàwó lẹ̀ ẹni tó ṣàlàyé ìgbéyàwó báwo ló ṣe fẹ́ ká ṣe ìgbéyàwó báwo ló sì ṣe fẹ́ ká ṣe ó wà nú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó àkọ́kọ́. Ọlọ́run ló dá ìgbéyàwó sílẹ̀. Ọlọ́run ló jẹ́ kí a mọ̀ wípé ló jẹ́ kí Ádámù gan mọ̀ wípé ó nílò ìyàwó. Ọlọ́run ló jẹ́ kó yé Ádámù pé àkókò ni ó ní Bíbélì sọ pé ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹranko wá fún Ádámù láti sọ wọ́n lórúkọ ṣùgbọ́n fún Ádámù kò ní olùrànlọ́wọ́ kankan. Ọlọ́run ló fi ìpòǹgbẹ yẹn sí lọ́kàn tó fi nílò láti ṣègbéyàwó. Mo wá ń sọ fún wa láṣálẹ́ yìí tí ìdílé wa àbígbéyàwó wa tí ó bá jẹ́ tó yẹ kó jẹ́ a nílò láti lọ bá ẹni tí ó dá ìgbéyàwó gan sílẹ̀. Ó ní mo ṣe ń sọ pé lálẹ́ yìí àti fọ́sẹ̀ méjì tó ń bọ̀ á wo àwọn ẹ̀kọ́ tá a lè rí kọ́ nínú ìgbéyàwó àkọ́kọ́. Báwo lọ́lọ́run ṣe fẹ́ ká gbé ìgbéyàwó gan? Báwo lọ́lọ́run ṣe fẹ́ ká gbé ayé wa gan nígbà tá a bá wo ìgbéyàwó àkọ́kọ́ tá a kọ́kọ́ rí nípa ìgbéyàwó Ádámù àti Éfà. Mo sọ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ pọ̀ ṣùgbọ́n máa mú díẹ̀ jáde fún wa lálẹ́ yìí. Lọ́sẹ̀ tó ń bọ̀ máa tún mú díẹ̀ jáde sí i. Nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tó jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tí Ọlọ́run fẹ́ ká kọ́ ó ní ète ìgbéyàwó. Ìgbà míì a máa ń pè ní èrèdí ìgbéyàwó. Ète ìgbéyàwó, the purpose of marriage. Tí a bá fẹ́ jẹ́ kí ìgbéyàwó yé wa a gbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni ìtumọ̀ ìgbéyàwó gan, kí ni ìgbéyàwó wà fún, kí ni Ọlọ́run fẹ́ ká mọ̀ nípa ìgbéyàwó, kí lọ́lọ́run fi Ádámù àti Éfà nígbà ìgbéyàwó àkọ́kọ́, kí lọ́lọ́run jẹ́ kó yé wọn tó sọ fún wọn pé ìgbéyàwó túmọ̀ sí. Lọ́pọ̀lọpọ̀ lónìí tẹ́ bá tiẹ̀ wo àwọn ọ̀dọ́ wa níta tí wọ́n bá wà nílé ẹ̀kọ́ gíga ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń pè wọ́n ní pé àwọn ọ̀dọ́ tó ń gbé couples life, àwọn ọ̀dọ́ tó ti ń gbégbé ayé ìgbéyàwó láì tí ì ṣègbéyàwó torí wọ́n rò pé ìbásùn nìkan ni ìgbéyàwó túmọ̀ sí. Kí ni ìgbéyàwó gan túmọ̀ sí nígbà tọ́lọ́run ṣètò rẹ̀? Gbogbo táwọn ń ṣe ó jẹ́ tó lòdì sí kí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n báwo lọ́lọ́run ṣe fẹ́ ká gbé ìgbéyàwó ìgbé ayé ìgbéyàwó? Kí ni ìtumọ̀, kí ni ète, kí lè èrèdí ìgbéyàwó gan? Èrèdí ìgbéyàwó tí Bíbélì ṣàlàyé fún wa nínú orí Bíbélì tá a kà láṣálẹ́ yìí ó ní àkọ́kọ́ ó wà fún ìbánikẹ́gbẹ́pọ̀, for companionship. Ẹ wo ẹsẹ̀ kejìdínlógún yẹn, ẹsẹ̀ kejìdínlógún, Genesis orí kejì ẹsẹ̀ kejìdínlógún. Bíbélì sọ pé Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan wà máa gbé, èmi ó ṣe olùrànlọ́wọ́ tí yóò dàbí rẹ̀ fún. Ìwé atúmọ̀èdè ó túmọ̀èdè pé tá a bá sọ pé fún ẹni tá a jọ ń kẹ́gbẹ́ rìn ó túmọ̀èdè ó túmọ̀ sí pé bí ìgbà tí ẹnìkan téèyàn ní èèyàn tí kò rí kò sùn téèyàn jọ máa ń fẹ̀gbẹ́ kanra wọn. Ó sọ in the dictionary define companion as one that accompanies another. Ẹni tó mọ jẹ́ pé gbogbo ibi tẹ́ni ń bá lọ ó yá jẹ́ kí n tẹ̀lé ọ, jẹ́ àjọ ṣe, jẹ́ kájọ lọ, jẹ́ kájọ gbégbèsè báyìí. Ó ní tí ó túmọ̀ sínú tí wọ́n bá lè yànjọ ní alájọkẹ́gbẹ́. Bíbélì wa sọ pé nígbà tí Ọlọ́run bá Ádámù sọ̀rọ̀ ó lémi ó ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún. Ó ní kò dára kó jọ kéènìyàn máa gbé kó máa dágbé. Ní àkọ́kọ́ yẹn verse 18 yẹn ẹsẹ̀ kejìdínlógún ó ní Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Ìyẹn túmọ̀ sí pé ó nílò ẹni tí wọ́n jọ kẹ́gbẹ́ pọ̀, ẹni tí wọ́n jọ máa sọ̀rọ̀, ẹni tí wọ́n jọ máa ṣe, ẹni tí wọ́n jọ máa lọ síwá, ẹni tí wọ́n jọ máa lọ sẹ́yìn.
lọ́pọ̀lọpọ̀ ìgbà lónìí àwọn ìdílé tí wọ́n sọ pé àwọn ti ṣègbéyàwó gan wọn ò tún jọ kẹ́gbẹ́ rìn mọ́. A ní ọkọ tó jẹ́ pé yóò wà ní Kàfàǹchà, ìyàwó wà ní Kánò, arọ́kọ tó wà ní Ìbàdàn, ìyàwó wà ní Ìlọrin, alọ́kọ tó wà l'Ógbómọ̀ṣọ́, ìyàwó wà ní Oǹdó, alọ́kọ tó wà ní àbíyàwó tó wà ní Ẹ̀gbẹ̀dì, tí ọkọ wà ní Iléṣà Bàrùbá. Bí ìgbé ayé ṣe rínu, ẹ wá wò pé kí wá ni wọ́n ṣègbéyàwó fún? Tó bá jẹ́ pé ńgbà tí o ṣègbéyàwó tán kò tún sí àjọ kẹ́gbẹ́rìn, àjọsọ, àjọmọ̀ àfi fóònù. Ọlọ́run ò dágbéyàwó bá. Ọlọ́run fẹ́ kí ìgbéyàwó jẹ́ pé kí o mọ̀ bàá jẹ́ ẹni tí ó mọ̀ dárù dásọ̀ nínú ilé, dá ṣe tó wù ọ́, mọ̀ wò pé ẹ̀mí nìkan náà ni, dá ronú, dá sebẹ̀, dájọbẹ̀, ìfà dáwọ́ṣọ́. Ṣé mọ̀ pé ńgbà míì gan tí ọkọ bá wọṣọ tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ wọ́n jọ ń gbé ni, ìyàwó lè wò kó ní aṣọ tẹ́ wọ̀ yìí o lè rúkú sí wà lẹ́yìn rẹ̀, aṣọ yìí ẹ change ọkọ mi, ẹ change ẹ fi mílẹ̀ ọkọ mi, ẹ change kò bá rí mú lára mú torí pé wọ́n jọ ń dágbénu. Ìyẹn ni wọ́n pè pé ẹ̀ńtẹ̀yàn jọ ń kẹ́gbẹ́ rìn, ẹ̀ńtẹ̀yàn jọ ń kẹ́gbẹ́ rìn tá a jọ ń ṣe. Ṣùgbọ́n nígbà tọ́kọ bá wà ní Kánò tí ìyàwó wà ní Ìlọrin, báwo ni ó ṣe rí ìyàwó tí ó lè sọ́gbà ọkọ mi ó yẹ kẹ́ ẹ ti fárùngbọ̀n yín o? Bí ìgbà téèyàn ò tí ì ṣègbéyàwó náà nu lọ́pọ̀lọpọ̀ gbà. Ìgbé ayé táwọn èèyàn wá ń gbé lónìí nì nítorí pé ká jẹun lọ́pọ̀lọpọ̀ lónìí tí wọ́n sì wá ń gbérù gbé ayé bẹ́ẹ̀, ìdílé wọn ò jẹun tó yẹ kí wọ́n jẹ. Torí ńgbẹ́ bá padà pọ̀ tẹ́ wá jọ ń gbé lójú kan náà yóò dàbí ọkọ àtìyàwó tó ṣe ṣègbéyàwó ni. Mo ti rọ́pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé ńgbà bóyá ọkọ ń ṣiṣẹ́ níbì kan, àbíyàwó ń ṣiṣẹ́ níbì kan, ìgbà wọn bá padà pọ̀ tí wọ́n wá bóyá ìyàwó ti wá rìtáyà àbí ọkọ rìtáyà, tí wọ́n bá padà pọ̀ sójú kan, wọ́n máa ń gbé bí ìgbà tí ọkọ àtìyàwó tí wọ́n ṣègbéyàwó tí wọ́n jọ ń gbé pọ̀ ni. Torí wọn ò mọ́ra wọn, ọkọ wíkẹ̀ndì ni wọ́n ń ṣe. Mo mọ̀ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè wa ló dá gbogbo rẹ̀ lẹ̀. Ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé tí ète tá a bá mọ bí ọ̀rọ̀ ìgbéyàwó ṣe yẹ kó rí, àwa gó ti ṣe mọ́ pé wò ó, yín tá a bá ń rí náà lájọ mọ́ jẹ́ o. Bó bá jẹ́ pé o fẹ́ lọ ṣiṣẹ́ ní Ìbàdàn, mú ìyàwó rẹ dání ẹjọ́ lọ. Tó bá jẹ́ pé o fẹ́ lọ ṣiṣẹ́ l'Àbújá, mọ́kọ rẹ dání kẹjọ wà ń bẹ̀. Torí ète ìgbéyàwó, èrèdí ìgbéyàwó ó ní láti jọ kẹ́gbẹ́ rìn, láti jọ kẹ́gbẹ́ mọ̀ ṣe nǹkan, láti jọ wà ní ìgbẹ́pọ̀. Ẹ̀wọ̀n tó sọ mo tún fẹ́ tún kà fún wa ní ẹsẹ̀ kejìdínlógún yẹn. Ó ní Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Báwo ló ṣe wá ṣègbéyàwó tó tún nìkan máa gbé? Báwo ló ṣe ṣègbéyàwó ìyàwó tó nìkan máa gbé? Nígbà t'Ọlọ́run ní pé kò dára kọ́kùnrin kó nìkan máa gbé, ìtorí ẹ̀ ni ìgbéyàwó ṣe wà. Mo ní ète fún ìgbéyàwó. Ète àkọ́kọ́ òun ni fún ìbákẹ́gbẹ́rìn, ìbákẹ́gbẹ́ ṣe. Pé for companionship, the purpose of marriage. Nínú àwọn ẹ̀kọ́ tá à ń rí kọ́ nínú ìgbéyàwó àkọ́kọ́, ó ní èrèdí ìgbéyàwó, ète ìgbéyàwó, àní ó ní jẹ́ fún kíni àjọkẹ́gbẹ́rìn. Èkejì tí mo tún rí, ẹ wò, ẹ tẹ̀ jẹ́ kí n tó lọ sí kejì, ẹ wo Bíbélì sọ nínú ìwé Oníwàásù orí 4 ẹsẹ̀ 9, ó ní àwọn méjì sàn ju ẹnìkan lọ. Ẹni méjì ó sàn ju ẹnìkan lọ. Ó ní torí pé wọ́n ní èrè tó pọ̀ fún làálàá wọn. Ìyẹn túmọ̀ sí pé bàbá wò pé bóyá tèmi bá lọ ṣe tán tíyàwó mi ṣe tòsí ni, mi ò lè rérè tó tọ́ bíi káwa méjèèjì jọ dojúkọ. Tó bá jóúnjẹ lẹ̀ ń tà, tẹ́ ẹ bá jọ dojúkọ, ẹ ṣàṣeyọrí tẹ́ ẹ bá finú tọ́ra yín o. Tó bá jẹ́ pé bisikíìtì gan lẹ̀ ń tà tí ọkọ àtìyàwó jọ dúró tì tí wọ́n jọ fi gbogbo apá sí, wọ́n máa ń ṣàṣeyọrí. Mìíràn àwọn àpẹẹrẹ ọkọ àtìyàwó tó jẹ́ pé wọ́n jọ daṣẹ́pọ̀ tí wọ́n ṣe àṣeyọrí ju àwọn tó mọ̀ọ́mọ̀ wò pé ẹja fọ́kásọ̀tún fọ́kásọ̀sì. Ìdílé tí wọ́n rò pé àwọn fẹ́ fi àwọn táwọn lọ ṣiṣẹ́ lọ́tún lọ́sì láti fi tọ́ gan kéèlè yọ mọ́. Àwọn ọmọ ti yàyàkuyà torí àwọn ọmọ ò ní bàbá àti ìyá tó lè darí wọn. So àkọ́kọ́
ẹ̀kọ́ tá a rí kọ́nù ìgbéyàwó àkọ́kọ́ rí ète ìgbéyàwó kí la rí ń bẹ̀ ó wà fún ìbákẹ́gbẹ́. A tún rí ète ìgbéyàwó kejì ń bẹ̀ ó wà fún ìbánisọ̀rọ̀ alájọsọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún ìkọkàndínlógún àti ogún yẹn ìkọkàndínlógún 19 ó ní láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo, ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọ kórúkọ tí Ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá alààyè ó ní orúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún. Ẹ rí pé Bíbélì sọ pé Ọlọ́run dá àwọn ẹranko síwájú Ádámù, sọ wọ́n lórúkọ. Mo tiẹ̀ ti ṣàlàyé lórí eléyìí fáwọn ọ̀dọ́ pé Ọlọ́run fi ìpòǹgbẹ ìgbéyàwó sínú Ádámù ni. Bóyá àkókò ní ó tó àkókò fún ọkọ tẹ̀ tí lè ní pé ó yẹ kó lọ́kọ. Ó yẹ kó tọmọdé bá tó lọ́kọ àmọ́ lọ́kọ ni. Ó yá wò ìgbà tó dá gbogbo ẹran ìgbẹ́ tó wò mo rò pé ó ṣeé ṣe tó jẹ́ pé ìgbà náà ni Ádámù wò pé kò mọ̀ sẹ́ni tó jọ mí. Kí n tẹ̀ wá rí ẹni tí alájọsọ báwo ni ò bá ṣe rí. Mo máa ń sọ pé tó bá jẹ́ wípé ní ti àwàdà ni pé bóyá tádámù bá rí alájọsọ pé bóyá kò bá dáa. Bóyá orúkọ àwọn ẹranko míì tá à ń pè wọ́n lónìí kọ́ la bá mọ̀ pè wọ́n. Tá à ń pè ní ẹkùn àmọ́ tá à bá mọ̀ pé torí ṣe ráwọn ìyàwó wa wọ́n ní àwọn ọgbọ́n tó dára. Ọkùnrin bí ìgbà pé kákan mọ́ lọ ní ọ̀nà tó rò pé ó yá ṣàmọ́ lọ ni ó yá káṣà ṣe ń táṣe ká mọ ẹja kó mbẹ. Àwọn ìyàwó ló máa ń wò pé baálé mi tá a bá ṣe báyìí nǹkan ṣe já ṣe lè mọ tá a bá ṣe báyìí so ó máa ń jẹ́ kí nǹkan dùn lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ìgbà tó bá sọ ẹ á mọ kọ́kọ́ ṣe wo ẹja ṣàyanjú tá a fẹ́ yanjú ká ṣe tá a fẹ́ ṣe ká kó mbẹ ẹja raṣọ tó bá jọrọ aṣọ ni ẹ ṣàjà raṣọ ṣe wo kọ́lọ̀ ẹ fi kọ́lọ̀ lẹ̀ èmi ti kánjú o ṣùgbọ́n gbà wọ́n bá ní ẹ̀wò kọ́lọ̀ báyìí ìgbà bá rán aṣọ làwa náà rí pé Ọlọ́run ṣe ohun tó fún wa níyàwó tó ṣíye wa sáwọn nǹkan míì tá a ṣe pé ẹja ara kọ́lọ̀ báyìí yóò sì bá bàtà yín mu o yóò sì ṣe báyìí o. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà téèyàn ò bá ní alájọsọ èèyàn ó kàn máa lọ bí ìgbà téèyàn kàn ṣe tó wù bí ìgbà téèyàn lọ lórí express way títí tí ó fi já kòtò kò ní rẹ tí ó dá dúró. Mo wá wò pẹ̀lú ìgbé ayé Ádámù pé Ọlọ́run jẹ́ kó fi orúkọ fún àwọn ẹranko gbogbo. Bíbélì wá ní pé ṣùgbọ́n kò rí olùrànlọ́wọ́. Tó bá jẹ́ pé olùrànlọ́wọ́ àìmọye àǹfààní ńláńlá ṣe mọ̀ pé téèyàn bá tiẹ̀ jọ ń sọ̀rọ̀ téèyàn jọ ń dọ̀wẹ́kẹ̀ níbi tẹ́ bá ti jọ ń sọ̀rọ̀ tẹ́ ń fọ̀rọ̀ wéra wọn gbogbo sẹ́mi tẹ́ ṣe gan kò é níyàn lára. Tó bá jẹ́ pé ìyàwó yìí wọ́n ń dáná ní kitchen ni ọkọ rọra dúró níbi ẹnu ọ̀nà ló rọra ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó móríyá ọbẹ̀ yìí bó ṣe ń run dídùn bíi kí n máa fi òórùn ẹ̀ kí n máa fi jẹ àmàlà kí n máa fi jẹ̀kọ. Báwo lẹ ṣe rò pé orí ìyàwó yóò mọ rí? Tó bá tún jọkọ tó tún lè wá túmọ̀ ìyàwó rẹ̀ tó wò pé àti ìlọ́mọ tó dàgbà tó lè bá wa ṣe àwọn nǹkan bí ìyàwó mi ṣe rọra ń fi irú sí ọbẹ̀ jẹ́ kí n rọra bá wọn ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí yóò rọ̀ wọ́n lọ́wọ́ àbọ̀rọ̀ lẹ́jọ́ ń sọ ọ̀rọ̀ wúrí. Báwo lẹ ṣe rò pé ìdílé bẹ́ẹ̀ ó rí? Bíbélì dá ìdílé sílẹ̀ kìí ṣe pé kí ọkọ kó lọ dá wà ń pálọ̀ kó máa dákùn kìí ṣe kí ìyàwó máa wà ń yàrá kó máa dákùn. Ó dá ìdílé sílẹ̀ pé ká lè jọ ní alájọsọ torí Bíbélì sọ pé ńgbà tí Ádámù tó forúkọ fáwọn ẹranko ó ní òsì olùrànlọ́wọ́ kò sálábàásọ kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ gbogbo ẹ̀ ó dá páro kò sẹ́ni tó lè sọ fún pé hey Adam orúkọ tó fún ẹran yẹn fine gan ó dùn wò orúkọ yẹn dá kò sẹ́ni tó lè kíyèsí tó lè sọ pé tó dàbí rẹ̀ tó lè wú lórí tó lè sọ pé o ṣàṣeyọrí ẹ̀mọ́ nígbà míì táwọn bàbá mi bá lọ tí wọ́n bá dé láti ilé iṣẹ́ tíyàwó wọn bóyá ìyàwó wọn wà nílé ni tó ní ọkọ mi ẹ káàbọ̀ ṣàlàáfíà lẹ́dẹ́ ṣe mọ̀ pé tó tún sọ̀rọ̀ tó wúyàn lórí nu ẹ wá dúró iṣẹ́ tádàmú ṣe kò sẹ́nì kankan tó lè sọ pé kùṣẹ́ tó dàbí rẹ̀
lion ò lè sọ̀rọ̀ ẹkùn ò lè sọ̀rọ̀ pé kú iṣẹ́ yóò kàn sọ pé kò sẹ́ni tó dàbí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwa tá a wá ní ìyàwó àbí tá a lọ́kọ láwa jẹ́ káwọn àmúyẹ ìdí ìgbéyàwó àjẹ́ kó wá sí ìmúṣẹ torí àbáyàwó wa sọ̀rọ̀ àbọ́kọ wa sọ̀rọ̀ ìgbà tá a bá dé táyàn bá jẹ̀gbéyàwó tán ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé wọ́n níyàwó ọ̀rẹ́ ìta náà wọ́n sì ń bá sọ̀rọ̀ ẹ jẹ́ n sọ òtítọ́ kan fún yín ṣe rẹ́ni tó bá ti ṣègbéyàwó ọ̀rẹ́ yín tó gbúdọ̀ gbajúgbajà jù òun níyàwó yín. Your best friend should be your wife. Your best friend should be your husband. Mi ò ní pé kẹ́ mọ́ lọ́rẹ́ o ẹ lọ́rẹ́ o ṣùgbọ́n ẹni tó yẹ kó jọ̀rẹ́ tímọ́tímọ́ tó súnmọ́ yín jùlọ òun níyàwó yín. Ẹni tó yẹ kó jọ̀rẹ́ yín tó súnmọ́ yín jùlọ òun ní ọkọ yín tẹ́ ẹ lè sọ gbà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ kò rí kò sùn ní mi ìgbúdọ̀ mọ́ bá sọ̀rọ̀ mi ìgbúdọ̀ mọ́ fi nǹkan tó létí mi ìgbúdọ̀ mọ́ ṣàlàyé tó ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ lónìí èrèdí ìgbéyàwó ète ìgbéyàwó wá sí ìmúṣẹ́nu ayé wọn mọ́ torí wọ́n ṣègbéyàwó ni kò sí ìbásọ̀rọ̀ ó dàbí ìgbà tó lọ ẹlòmíì tí ó dá wà náà sí ni bọ́pọ̀lọpọ̀ ìdílé ṣe rí lónìí ni ọkọ àtìyàwó ò ní lè bára wọn sọ̀rọ̀ ìyàwó ò ní sọ tiẹ̀ ọkọ ò ní sọ tiẹ̀ ọkọ mi tẹ̀ lérò pé àti ń bá sọ ìyàwó mi ò bínú sí mi ni kò tiẹ̀ ní gbọ́ kò ṣe ẹni tẹ́yàn bá sọ̀rọ̀ ìyàwó mi ti ń bá sọ mo sì máa ń sọ kò sẹ́ni tí ò nílò alábàásọ. mo máa ń lo eléyìí gẹ́gẹ́ bí àwàdánù jọ wá pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá rí èèyàn bá sọ̀rọ̀ gan tẹ́ bá rí ìyàwó mi tó bá jẹ́ pé bóyá ọkọ rẹ̀ ń ṣe tó dùn tí ò rí èèyàn bá sọ yóò sì bá bọ́ sọ ibi tó bá ti ń fa bọ́ náà ni ó ti mọ̀ ní orí nǹkan ọkọ olórí gbèsè kò ní mọ̀ bó ṣe yẹ kéèyàn ṣe yóò sọ̀rọ̀ tinú rẹ̀ fá bọ́ àbírọ̀ mò ń pa ẹ rí ìyàwó mi ìdí ilẹ̀ gbígbá ni ó sọ̀rọ̀ ọnù rẹ̀ sí ibi ó ti ń gbálẹ̀ orí nǹkan lẹ́mọ̀ wò pé àbí ilẹ̀ ní ọ̀rọ̀ tó fẹ́ báyàn sọ ni ẹ mọ̀ dí torí pé kò lè bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ kí wọ́n jọ gbọ́. ṣùgbọ́n èrèdí ìgbéyàwó àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ fi hàn wá òun ni pé ó wà fún ìbákẹ́gbẹ́ àtijọ́ sọ̀rọ̀ àtijọ́ gbé àtijọ́ kẹ́gbẹ́ rì. èkejì tó fi hàn wá òun ni pé ó wà fún ìbásọ̀rọ̀ alábàásọ. Gbogbo wa la nílò alábàásọ tó o bá jẹ́ pé o ti ṣègbéyàwó tí ọ̀rọ̀ àti sọ̀rọ̀ tí ò ṣe dáadáa láàrin ìwọ àtìyàwó rẹ àbí láàrin ìwọ àtọkọ rẹ ìdílé yóò tí ì jẹ́ ìdílé tó yẹ kó jẹ́. Ẹ kẹ́kọ̀ọ́ nínú ìgbéyàwó àkọ́kọ́ tọ́lọ́ fi lélẹ̀ ó fi èrèdí ìgbéyàwó sílẹ̀ fún wa ète rẹ̀ fún wa ó ní pé kájọ kẹ́gbẹ́ ẹ mọ́ wà lọ́tún kíyàwó wà lósì ẹ jájọ kẹ́gbẹ́ èrèdí ìgbéyàwó kejì ó fi yé wa wípé a gbúdọ̀ jẹ́ tó ń bára wa sọ̀rọ̀. Companionship, communication is very poor among many marriages today. Instead of husband and wife to discuss and talk together, they would rather discuss with their so-called friends. Ẹni tó ẹjẹ́ ń sòótọ́ kan fún wa, ìwọ bàbá tó ń wò mí, ṣorí ẹni tí yóò jìyà jù tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ, òun ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ. Ìwọ ìyàwó tó ń wò mí, ẹni tí ó jìyà jù tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ọ, òun lọ́kọ rẹ àtàwọn ọmọ rẹ. Ó ṣe wá jẹ́ pé ẹni tí ò ní bìkítà, àbí tó jẹ́ pé yóò máa sọ fún mi pé òun bìkítà ní ìsìn, òun ni tí ó jẹ́ pé ńgbà tí ò bá sí ńbẹ̀ kò ní lè ṣẹ̀yìn òun ni mò ń fọkàn tán jù òun ni mò ń bá sọ̀rọ̀ jù òun ni mò ń bá lo àkókò jù. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni ò lè dúró lé kàkà kí wọ́n dúró lé ẹ̀mí bó wọ́n lọ wọ́n bọ́ ta wọ́n lọ mọ tayò wọ́n lọ mọ àwọn ọ̀rẹ́ mi ni mi ò gbọ́dọ̀ bá fi wọ́n lẹ̀ ìgbà tí ó bá wọlé alẹ́ ìyàwó ló ń dá wà nulé ló ń dá ó ti ṣe bẹ́ẹ̀lẹ̀ ó ti dáná lẹ̀ kò rọ́pò alábàásọ. Tá a bá fẹ́ nídìílé aláyọ̀ a gbúdọ̀ mọ èrèdí ìgbéyàwó a gbúdọ̀ lè wá sọ kéṣọ́pọ̀ rọrùn o a gbúdọ̀ mọ̀ọ́mọ̀ fi ara wa jì pé tí ìgbéyàwó mi ò bá ṣàṣeyọrí mo gbúdọ̀ fi gbogbo ara mi sínú rẹ̀ kí lọ́lọ́run fẹ́ kí n ṣe ká lè jọ sọ̀rọ̀ torí èrèdí ìgbéyàwó nù o gbúdọ̀ wá wọnú ìgbéyàwó tán kó wá mọ sọ́gbẹ́ ẹ̀rùn lákòókò fún ẹ mi lákòókò àti bọ́ sọ̀rọ̀. Èrèdí ìkẹta tí bẹ́ẹ̀lì tún fi hàn wá ó ní ó ló wà fún ìbálòpọ̀ for copulation verse 25 ìkẹẹ̀dógún bẹ́ẹ̀lì sọ pé àwọn méjèèjì sì wà ní ìhòhò àti ọkùnrin náà àti obìnrin rẹ̀ wọn kò sì tijú. Àwọn méjèèjì wà ní ìhòhò àtọkùnrin náà àti obìnrin rẹ̀ wọn kò sì ṣe kíni
wọn kò sì tijú. Ìgbéyàwó ó wà fún ìbálòpọ̀. Ẹ jẹ́ n sọ fún wa, fún àwọn ọ̀dọ́ tá a bá ti ṣègbéyàwó, o ò ní ẹ̀tọ́ láti ní ìbálòpọ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe ṣàlàyé rẹ̀. Mo mọ̀ pé ó ṣeé ṣe káwa míì mọ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run o. Ẹni tí ò bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run kò sí ipá tí mo fẹ́ fi mú. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa wípé ìgbéyàwó ó jẹ́ ọlọ́lá kí àkéte wa kó má ṣe jẹ́ aláìléèrí. Ó wá láwọn tó bá ṣe ìgbésẹ̀ lòdì sí Ọlọ́run ó dá wọn lẹ́jọ́. Ṣé rí bọ́lọ́run ṣe ń dáyàn lẹ́jọ́? Mi ò mọ̀ nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ láì tí ì ṣègbéyàwó. Ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ṣe é gbáralé. Pé gbogbo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá sọ tá a bá ṣe lòdì sí, á jìyà rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló sì lè mọ̀ jìyà rẹ̀ lónìí tó jẹ́ pé wọ́n bìkítà, wọ́n wò pé ó lè má jẹun, ó lè má jẹ yẹn, kò lè jẹ yẹn, ìyẹn ti gbajúgbajà. Ẹ jẹ́ sì sọ fún yín o, Bíbélì sì lòdì sí ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin láì tí ì ṣe pé ṣègbéyàwó. Ìgbà tá bá ṣègbéyàwó, ó ní Ọlọ́run tó fọwọ́ sí ìbálòpọ̀. Fáwọn tá ti wá ṣègbéyàwó, Bíbélì lòdì sí kí a máa ṣe ìbálòpọ̀ ní ìta ìgbéyàwó. Ó ní mo ṣe ń sọ fún wa wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí ọkùnrin bá fi ìyàwó rẹ̀ sílẹ̀ tó lọ ń gbé ibi tó ọ̀nà jíjìn, nígbà obìnrin bá fi ọkọ rẹ̀ sílẹ̀ tó lọ ń gbé ọ̀nà jíjìn, kí wá lè rèdí ìgbéyàwó, kí wá lè tẹ́ tí wọ́n fi ṣègbéyàwó gan. Torí wọn lè ríra wọn lọ́rọ̀ ìbálòpọ̀, wọn lè ríra wọn gbogbo ìgbà. Wọn lè rí bóyá oṣù kan àbí wíkẹ̀ndì ni wọ́n mọ wálé. Ṣé ti rí pé wọ́n ti fààyè fẹ́ṣù láti lò wọ́n? Torí gbogbo nǹkan táǹfààní tí ìgbéyàwó fi wà, ó ní wọn mú ṣan. Mò ń sọ fún wa ní àṣálẹ́ yìí, èrèdí ìgbéyàwó àkọ́kọ́ ó ní fún àjọkẹ́gbẹ́rìn. Èrèdí ìgbéyàwó ẹ̀kejì ó ní fún àjọsọ ẹni tẹ́yìn ó máa bá sọ̀rọ̀. Èrèdí ìgbéyàwó ẹ̀kẹta ó ní fún ìbálòpọ̀. Nínú ìwé Kọ́ríńtì kínní orí keje láti ẹsẹ̀ kejì, Kọ́ríńtì kínní orí keje láti ẹsẹ̀ kejì, ẹ jẹ́ ká wo. Bíbélì sọ pé ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀, àti kí olúkúlùkù kí ó sì ní ọkọ tirẹ̀, kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya, bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni kí aya pẹ̀lú sí ọkọ. Aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò sì ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya. Ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan, kí ẹ̀yin kí ó lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà, kí ẹ̀yin kí ó sì tún jùmọ̀ pàdé, kí Sátánì kí ó má ṣe dán yín wò nítorí àìmáradúró yín. Bíbélì jẹ́ ká mọ̀ wípé nígbà tó bá ti ṣègbéyàwó, ìgbà ẹ ló tó ní àǹfààní láti sọ wípé mo lè ní ìbálòpọ̀. Àwọn táwa ti ṣègbéyàwó tó wá jẹ́ wípé kàkà kí àǹfààní ìbálòpọ̀ tún wà, àtún láǹfààní fúnra wa torí pé a ti pínra wa yẹ́lẹyẹ̀lẹ. Àwọn míì lè ti ṣègbéyàwó tó jẹ́ pé bóyá ìyàwó fún ọkọ rẹ̀ láǹfààní, àbọ́kọ ni ò fún ìyàwó láǹfààní. Ẹ mú ète ìgbéyàwó ṣẹ. Òun la fi ka ìwé Kọ́ríńtì kínní orí keje yẹn ẹsẹ̀ kejì sísàlẹ̀. Ó ní àtaya àtọkọ ẹ má fà sẹ́yìn lọ́dọ̀ ara yín. Kò sẹ́ni tó lágbára lórí ara wọn. Torí ara ète ìgbéyàwó ni ẹ̀wọ̀n Bíbélì sọ nípa ti Ádámù níbi ìgbéyàwó àkọ́kọ́. Ó ní àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin náà wọn kò sì tijú. Àkókò láti wà ní ìhòhò láti má tijú ó ní ìgbà tó bá ṣègbéyàwó. Fẹ́yìn ọ̀dọ́ tẹ́ ń wò mí, tó bá ti ń wà ìhòhò lójú ọkùnrin àbí lójú obìnrin, ó yẹ kójú tì ọ́. Torí Bíbélì sọ fún wa pa àgbéyàwó àkọ́kọ́, ó ní wọn tijú torí pé wọ́n ti ṣègbéyàwó ni. Tí wo bá ti ṣègbéyàwó tó ò tí ì ṣe tó tọ́, tó wá ní boyfriend mi ni, ó yìnbọn bójọ́kọ̀ àfẹ́sọ́nà rẹ̀. Bíbélì ṣe fàájílẹ̀, ó ní àgbèrè náà lẹ́ ń ṣe. Tó o bá ti ṣègbéyàwó yẹ kójú tì ọ́. Ṣùgbọ́n fún àwọn tẹ́ ẹ ti ṣègbéyàwó, Bíbélì sọ pé ara èrèdí ìgbéyàwó ni, kò lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà mi ni lálẹ́ yìí wípé bá a ṣe ń wo ẹ̀kọ́ nínú ìgbéyàwó àkọ́kọ́, Ọlọ́run yóò lò láti mú ìdílé wa dúró, yóò lò láti dá ìdílé wa padà sípò
fáwa tó bá sì jẹ́ wípé àti ìṣègbéyàwó, ẹ̀yin tẹ́ ẹ ti ṣègbéyàwó, Ọlọ́run yóò lò láti jẹ́ kẹ́ ẹ ti wò pé ète wà fún gbéyàwó, kẹ́ ẹ sì lè ṣe ń tó tọ́, kẹ́ ẹ lè mára dúró, kẹ́ ẹ lè pèsè sílẹ̀, kẹ́ ẹ lè ṣe ìpinnu, kẹ́ ẹ lè ṣe àwọn ẹ̀tọ́ tó tọ́ láti wò pé tí n bá ṣègbéyàwó bọ́lọ̀ ṣe fẹ́ kí n ṣe ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ nǹkan kan fún wa, tá a bá fẹ́ ní ìgbéyàwó tó lọ́lá, ẹ̀mẹ́ tó lè jẹ́ tó lè fún wa, òun náà ni Jésù Kristi. Òun ni Jésù. Tó o bá tí ì mọ̀ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, àǹfààní ni fún ọ lálẹ́ láti gbà gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù sọ gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, kó o sì sọ wípé Jésù Olúwa dáríjì mi èmi lẹ́ṣẹ̀, kó o gbọ́kàn mi là. Gbà mí là, kó o fún mi ní ìyà ìnípẹ̀kun. Ìwọ náà lè di ọmọ rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ rẹ̀, wàá lè wá tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Yóò rọ̀ Ọlọ́run láti wò ó pé mo fẹ́ jẹ́ ọmọ Ọlọ́run tó ń gbọ́ràn. Yóò sì ran Ọlọ́run lọ́wọ́ láti lè darí rẹ nínú ọ̀rọ̀ rẹ̀ láti fún ọ ní ìgbéyàwó tó tọ́. Bóyá o wà ń bẹ̀ yẹn láṣálẹ̀ tó fẹ́ ṣèpinnu, kí ló dé tó gbàdúrà pẹ̀lú mi pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, gbọ́ ọkàn mi là, mo gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi láṣálẹ̀ yìí, sọ mí dọmọ rẹ, ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà, àmín. Tó bá ṣèpinnu tó fẹ́ pè wá, o lè pè wá sórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp nìkan lélẹ́yìí 0901-291-2344 0901-291-2344 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. Títí di ọjọ́ mẹ́jọ tá a mọ̀ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí, àlàáfíà Ọlọ́run ní fún ìdílé yìí. Shine.